Ẹ kú déédéé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọ̀bọ̀fálẹ́yẹ. Ilé ẹ̀kọ́ gíga ti ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ University of Ibadan UI ní àwọn àjọ Times Higher Education World University sọ pé wọ́n gbégbá orókè jùlọ nínú gbogbo ilé ẹ̀kọ́ gíga tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí ó jẹ́ àgbéyẹ̀wò fún ọdún 2026. Àwọn tí ó ṣe àgbéyẹ̀wò ilé ẹ̀kọ́ gíga YIDIS ni wọ́n gbé sórí ẹ̀rọ alátagbà wẹ́bsáìtì wọn ní Ọjọ́bọ̀, tí wọ́n fi ilé ẹ̀kọ́ gíga ti Ìbàdàn sí àárín 1,100 àti 801 sí 1,000 lágbàláyé, tí wọ́n sì fi sí iwájú gẹ́gẹ́ bí àkọ́kọ́ nínú gbogbo ilé ẹ̀kọ́ gíga tí ó wà ní orílẹ̀-èdè yìí. Irú èyí tí wọ́n ṣe ní ọdún 2023. Nínú ìwádìí tí DIS ṣe ni pé ilé ẹ̀kọ́ gíga 2,000 ó lé díẹ̀ 2,191 tí ó wà ní orílẹ̀-èdè 115, 115, èyí tí wọ́n gbé àyẹ̀wò wọn lórí ohun àyẹ̀wò nípa bí wọ́n ṣe ń ṣiṣẹ́ sí, tí ó jẹ́ 18 performance indicator, èyí tó tún wá láti ibi kókó 5 bíi ètò ẹ̀kọ́, ìwádìí lórí agbègbè research environment, ìwádìí tí ó níye lórí research quality, ilé-iṣẹ́ industry àti àfihàn wọn ní gbogbo orílẹ̀-èdè àgbáyé international outlook. UI wá láti ipò 4 ní ọdún 2025 sí ipò 1 ní ọdún 2026. Wọ́n gba ipò lọ́wọ́ Covenant University tí wọ́n wà ní ipò 1 ní ọdún 2024 àti 2025. Àwọn ilé ẹ̀kọ́ gíga bíi University of Lagos, Bayero University àti CU ni wọ́n gbé ipò 2, 3 àti 4 ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn àyẹ̀wò tí wọ́n ṣe yìí àti ipò tí wọ́n tò ilé ẹ̀kọ́ gíga kọ̀ọ̀kan sí ṣe àfihàn agbára ilé ẹ̀kọ́ gíga kọ̀ọ̀kan lórílẹ̀-èdè yìí. UNILAG ni ó gbé ipò 1 lórí ṣíṣe àyẹ̀wò tí ó dára jùlọ, tí máàkì wọn jẹ́ 66.7. Tí BUK gba ipò 1 nínú ilé ẹ̀kọ́ gíga tí wọ́n ní àfihàn tó dára jùlọ lórílẹ̀-èdè àgbáyé international outlook, tí Covenant University sì jẹ́ àkọ́kọ́ nípa níní ilé-iṣẹ́ tí ó pọ̀ jùlọ, tí wọ́n sì tún ní àsopọ̀ tí ó pọ̀ jùlọ sí àwọn ilé-iṣẹ́ ńláńlá connection to industry. Nínú gbogbo ilé ẹ̀kọ́ gíga 51, 51 tí ó farahàn nínú ètò àgbéyẹ̀wò tí àjọ DIS ṣe ti ọdún 2026, UI àti UNILAG wà ní àárín 801 sí 1,000, tí BUK, CU àti Landmark University wà láàárín 1,001 títí sí 1,200. Tí àwọn ilé ẹ̀kọ́ gíga 5 mìíràn bíi Ahmadu Bello University, Federal University of Technology Minna, University ti Ìlọrin, University ti Jos àti University of Nigeria Nsukka wà láàárín 1,201 sí 1,500 ní orílẹ̀-èdè àgbáyé. Ní àfikún, ilé ẹ̀kọ́ gíga 14 wà lára 1,501 lọ sókè, tí àwọn 27 mìíràn ni wọn kò ṣe àyẹ̀wò fún rárá tí wọn kò sì rí ipò kankan mú. Àwọn àjọ yìí tún ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé àwọn fi àyè sílẹ̀ fún àwọn ilé ẹ̀kọ́ gíga náà láti taari gbogbo ohun èlò bíi dátà sórí ẹ̀rọ ayélujára afẹ́fẹ́ láti lè gbé wọn lórí òṣùwọ̀n ti World University Ranking 2026, tí àwọn sì ṣàlàyé fún wọn gbogbo ohun tí àwọn ń fẹ́ lò láti fún wọn ní máàkì. Orúkọ gbogbo ilé ẹ̀kọ́ gíga tí àwọn ń ṣe àyẹ̀wò rẹ̀ wà nínú ìwé ìròyìn Punch. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Adájọ́ Adéfúnmilọ́lá Dèmí Àjàyí ti ilé-ẹjọ́ àpapọ̀ tí ó ga Federal High Court, èyí tí ó kalẹ̀ sí ìlú Òṣogbo, ìpínlẹ̀ Ọ̀ṣun, ti pàṣẹ láti fi ọwọ́ ṣìnkún òfin mú ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu kí wọ́n sì tún fi sí àhámọ́ nítorí pé ó ṣàìgbọràn sí ìdájọ́ tilé-ẹjọ́. Kí a má ṣe gbàgbé pé ọ̀jọ̀gbọ́n Yakubu ni ó ṣẹ̀ṣẹ̀ yẹ̀bá gẹ́gẹ́ bí alága àjọ tí ó ń rí sí ètò ìdìbò Independent National Electoral Commission (INEC), bí ó tilẹ̀ jẹ́ wípé kò tíì parí sáà tirẹ̀ nínú ọ́fíìsì tí ó wà. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ilé-ẹjọ́ pàṣẹ fún un ní ọjọ́ 17 oṣù kejì February 17 ọdún 2025 láti dá orúkọ alága ẹgbẹ́ òṣèlú Action Alliance, ẹni tí ó wà lábẹ́ Rufai Omoaje tí ó jẹ́ adarí ìgbìmọ̀ alákòóso àpapọ̀ ẹgbẹ́ Action Alliance, padà sórí ẹ̀rọ orí afẹ́fẹ́ website, èyí tí àjọ INEC ti yọ kúrò lọ́nà àìtọ́. Ìdájọ́ ilé-ẹjọ́ yìí ní ọ̀jọ̀gbọ́n Yakubu
ṣe àmúlò rẹ̀ kí ó tó yẹ̀bá gẹ́gẹ́ bí alága àjọ INEC ní ọjọ́ 29 oṣù kẹsàn-án September 29 ọdún 2025. Ilé-ẹjọ́ tún wá ṣe ìdájọ́ mìíràn wípé kí ọ̀gá ọlọ́pàá àgbà pátápátá Inspector General of Police IGP fi ọwọ́ òfin mú olùjẹ́jọ́ fún ẹ̀sùn yíyọ orúkọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Action Alliance Ọ̀jọ̀gbọ́n Julius Adébọ̀wálé, onímọ̀-ẹ̀rọ ẹnjiníà olówó òkèèrè Alábí, Barrister Chinwọba Zuliki, Ọládélé Sunday, Simon Itoku àti Àràoyè Oyèwọlé kí wọ́n sì san owó tí ó tó $100,000 100,000 fún wọn. Kí àjọ INEC àti ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu sì dúró gẹ́gẹ́ bí olùjẹ́jọ́. Bí ó tilẹ̀ jẹ́ wípé Yakubu ti gbé ipò sílẹ̀ fún ìyáàfin May Agbamuche Mbu gẹ́gẹ́ bí adelé alága àjọ INEC ní ọjọ́ Ìṣẹ́gun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ọ̀gá ọlọ́pàá yányán Inspector General of Police IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ti dá fífi ọwọ́ òfin gbé àwọn ọkọ̀ tí díngí wọn jẹ́ dúdú tinted glass tí wọn kò sì ní ìwé àṣẹ permit fún irú ọkọ̀ náà dúró fún ìgbà díẹ̀ títí di ìgbà tí èsì ìgbẹ́jọ́ ti àkíyèsí orí ìrìn motion on notice èyí tí yóò wáyé ní ọjọ́ 16 oṣù kẹwàá October 16 ọdún 2025 ní ilé-ẹjọ́ àpapọ̀ tí ó ga Federal High Court Warri, ìpínlẹ̀ Delta. Ẹgbẹ́tókun sọ̀rọ̀ yìí jáde nígbà tí ó ń gba àlejò àwọn aṣojú agbẹjọ́rò àti adájọ́ ti orílẹ̀-èdè yìí Nigerian Bar Association NBA, èyí tí ààrẹ ẹgbẹ́ náà Afan Josiah Osikwe SAN kó sòdí wá sí olú ilé ńlá ti àwọn ọlọ́pàá ní ìlú Àbújá. IGP wá sọ pé ìgbésẹ̀ ìdàgbàsókè náà kò kọjá fífi ènìyàn sọ́kàn, èyí tí yóò ṣe gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní àǹfààní tí yóò sì tún buyì kún ẹgbẹ́ àwọn adájọ́ àti agbẹjọ́rò Nigerian Bar Association NBA. Àwọn ọlọ́pàá sọ jáde síta pé kò sí àṣẹ láti ilé-ẹjọ́ tí ó fi hàn pé kí àwọn dá fífi ọwọ́ òfin mú àwọn ọkọ̀ tí díngí wọn kò ṣe àfihàn inú ọkọ̀ náà rárá Prohibition of Tinted Glass Act 1991. Ṣùgbọ́n nínú àkọsílẹ̀ ọ̀rọ̀ tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá Public Relations Officer CSP Benjamin Hundeyin ṣe àtẹ̀jáde rẹ̀ ní Ọjọ́bọ̀ ni ó sọ pé IGP Ẹgbẹ́tókun ló dá ìgbésẹ̀ àwọn dúró fún ìgbà díẹ̀ nígbà tí ó gba àlejò àwọn ẹgbẹ́ NBA nílùú Àbújá. Ìpàdé ìgbàlejò yìí ló ṣí àǹfààní sílẹ̀ fún ẹgbẹ́ méjèèjì láti lè jíròrò lórí gbogbo ọ̀rọ̀ tí yóò ṣe àwọn aráàlú láǹfààní tí yóò sì tún jẹ́ kí ìbáṣepọ̀ àwọn méjèèjì túbọ̀ dán mọ́rán. Nítorí ìdí èyí ni iléeṣẹ́ ọlọ́pàá àti ti àwọn adájọ́ àti agbẹjọ́rò Police NBA ṣe dá ìgbìmọ̀ kan kalẹ̀ tí wọn yóò jọ máa ṣiṣẹ́ papọ̀. Wọ́n wá rọ gbogbo àwọn ọlọ́kọ̀ láti lo àǹfààní yìí fún ṣíṣe ètò tó yẹ kí wọ́n ṣe lórí ìwé àṣẹ lílo ọkọ̀ tí díngí rẹ̀ dúdú tinted glass. Ní àfikún ọ̀rọ̀ IGP Ẹgbẹ́tókun ni ó ti lo àǹfààní àkókò yìí láti rọ gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò láti máa lo òfin lọ́nà òtítọ́, ọ̀nà àìfikànbọ̀kan nínú àti bíbọ̀wọ̀ fún ẹ̀tọ́ àwọn ará ìlú nípa ṣíṣe ìdájọ́ òdodo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí wípé kí ń lọ bẹ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn Lerefe. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe kí ẹ sì tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé, mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.